nígbà tá a bá wọn mẹ́ta iṣẹ́ wo lẹ wá ń ṣe bí ọlọ́run wá ń ṣe marketing ẹ máa gbọ́ o kò kí ń ṣeré ọ̀nà online marketing nínú ilé làwọn ń ṣe ní Nàìjíríà òkè ọmọ ìlú wo ni wọ ẹnu àwọn náà máa fi sọ o kẹlẹ mọ̀ pé kò ṣeré bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Èkó ẹ má sùn àwọn tẹ ń sùn lẹ́kọ̀ọ́ a nígbà o a máa gba àwọn èèyàn wá sílẹ̀ àwọn agbọn rẹdì báyìí kó fẹ́ wèrè o eléyìí ò ṣẹnu o a máa gba àwọn èèyàn wá sílẹ̀ tẹ́ bá lẹ̀ nígbà àgọ́ nígbà o. Yes, you are from which country? Cameroon. Speak louder. Cameroon, I come from Cameroon. Cameroon, what's your name? Wilfried. Yeah? Wilfried. How old are you? I'm doing network marketing. Your age? 28. 28 years. You talk like this. You are doing network Marketing. Okay, you are from Cameroon, Abi. Yes. Where is your passport? No, I don't lost my passport. You don't lost your passport. You don't get passport, and you are working in Nigeria. That's good. What's your name? Muhammad Abaka. Eh? Muhammad Abaka. Muhammad. Ahmadu Abaka. Ahmadu Abubakar. Yeah. You are from which country? Cameroon. Cameroon. Yeah. Where is your passport? Nothing. Where did NIN? Where did you get the Nigerian NIN? Yeah? Mufudani. Mo ma jẹ kó gbọ́ sókè. Bámu kò need. Òun rèé. On ti sá lọ. Nigerian NIN rèé. So, you say you are from Cameroon, Abi. How old are you? How old are your age? 21 years. What's your name? Just Yannick. Yannick. Yeah. You are from which country? Togo. Yeah. How old are you? 25. 25. Which work are you doing? Marketing. What do you marketing? Management. Yeah, I run the products. Which products? Logistics. Yeah. I don't know. Where's your passport? Nothing. You don't get passport. How do you enter Nigeria? Where is your passport? Ṣé ti gbọ́ lẹ́tẹ̀ẹ́nu wọn? Ẹ̀yin ọmọ Nàìjíríà máa sùn network marketing. Àwa kò gbà mọ́ o. Gbogbo wa ojú wa ti là kò sí yẹn o. Yẹn na Lagos State. Gbẹ̀rígbẹ̀ wà o. Ẹ má fọ̀. A máa fà wọ́n lé ìjọba lọ́wọ́. Bó bá dẹ̀ ṣe wù ìjọba kó ṣe wọ́n. A máa fà wọ́n lé ìjọba lọ́wọ́. Bẹ̀rẹ̀ má fọ̀. Ara wọn tún lélẹ́yìn náà. Ara wọn tí a mú kù lánàá. Àti kó àwọn kan lálẹ́ àná. Àdá àwọn àtàtórílẹ̀ eléyìí ò tẹ̀ gbédè kókó ní Chad lòun ti wá. Kí lè ń ṣe ó ní network. Ẹ wò Yorùbá ẹ má sùn mọ́ o. Àwọ̀ tí ẹ ní sùn mọ́ o. Àwọ̀ tí ẹ sùn mọ́. Passport ẹ dà kò sí. ID card tó fi ń tajà dà kò sí anything. Kò tiẹ̀ gbédè kò gbọ́ nǹkan kan. Ó kẹ́ni tí ó gbédè wa tí ó gbọ́ English tí ó gbọ́ Yorùbá. Kí ló wá ṣe ń bí? Iṣẹ́ wo ló wá ṣe? Ṣé kí n ṣe kó rí ewu lára bá ibẹ̀ eléyìí? A tún máa fi ilé náà lè jọba lọ́wọ́ o. So, a ti mú mẹ́rin báyìí, ó ti wà lọ́wọ́ ìjọba ẹlẹ́karùn-ún tún lélẹ́yìí.